orí ló ta lásán bá rokun ó kí gbogbo ọmọ kóòtù òjèrè bí ọ̀rọ̀ kan ló tún ṣẹlẹ̀ ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ jẹ́jẹ́ Alaafin lọ sí ìpínlẹ̀ Kwara ó lọ sí Ṣáó ó lọ Jeba oríṣiríṣi àwọn èèyàn wá ń sọ̀rọ̀ nípa rẹ̀ ọ̀rẹ́ mi kan fi nǹkan kan sọwọ́ sórí ìtàkùn ayélujára àwọn èèyàn tó rí ló fi ránṣẹ́ sí mi n tó fi bẹ̀ lélẹ̀ yìí ẹ wá nǹkan mìíràn ṣe ní péèjì yín ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ Alaafin ẹ wá nǹkan mìíràn ṣe Awíkonko bọ́yọ́ gbàgbé borí tí yóò sùpò kì í jẹ́ kálá rẹ̀ òye ẹni tí ó jẹ bẹ̀ sísàn bí wọ́n fún nílá yóò tún ta mi sí. lóòótọ́ lọ̀rọ̀ àwọn tí wọ́n sọ wípé àwọn ará bí kàn fẹ́ mú Awíkonko lọ́wọ́ dání ni kí wọ́n lè ráàyè ìjà tiwọn. mo rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Alaafin lọ Jeba Alaafin lọ Jeba n tó ṣokùnfà Alaafin tó lọ Jeba ó náà ní pé kọ́lọ́hún Jeba bá wa tí ń bẹ ń Jeba kí wọ́n dàgbà kí wọ́n dògbó kí wọ́n fọwọ́ pawó kí wọ́n fòdìkì jobi kábíyèsí ọba tìlú Jeba bẹ́ẹ̀ bá lùgbà ọdún lórí àpèrè àwọn baba ńlá yé ni. àwọn calculation tí àwọn kọlọ̀ràn sí ọ̀rẹ́ òjijì yìí ọmọ wa wọn ni pé bí bàbá òun bá dàgbàdàgbà tó dògbó tó lọ bí àgbáre bí wọ́n bá fẹ́ dádé ní Jeba yóò lè jẹ́ Alaafin ní Owoade ládé ẹjá kọ́kọ́ ka àtẹ̀jáde ọ̀hún then kí wá ka àtẹ̀jáde kejì kí wá play fídíò tí ọmọ ẹranko pàpà ńlá gígbọ̀nà báńgì tó ń play síta tó fi síta. Ìlọrin Emirate Youth Development Association knocks Alaafin of Oyo insists Emir of Ilorin must be informed before any visit to Jeba. Ṣáó. The Ìlọrin Emirate Youth Development Association IEYDA has strongly criticized the recent visit of the Alaafin of Oyo to communities within the Ìlọrin Emirate, describing it as a clear violation of established traditional protocols. In a statement signed by its national president, Alhaji Mohammed Uthman Jagoma, now, Ejawa wo òdìkejì ìròyìn tó jáde, the group condemns criticism of Alaafin's visit to Yoruba communities in Kwara. The Southwest Security Stakeholders Group, SSSG, inti mọ̀ ń bí mi nínú ni pé àwọn ẹgbẹ́ ìranù kẹgbẹ́ra dáadáa kan ó kàn déédéé kóra wọn jọ nínú yàrá kan. Wọ́n sì sọ pé àwọn represent the whole Yoruba people. Táwo dẹ̀ mọ̀ wọn, tí wọn dẹ̀ nípa tí wọn nípa kankan tán kó tá àgbọ̀n pa wọn rí. The Southwest Security Stakeholders Group, SSSG, has condemned in strong terms recent statement made by the Ìlọrin Emirate Youth Development Association IEYDA regarding the visit of the Alaafin of Oyo, AKEEM, Owoade 1 to Yoruba communities in Ṣáó and Jeba, Moro local government area, Kwara State. Of over 14 security groups across the southwest region, tẹ́ bá jẹ́ security groups. Tí wọ́n sì ń jiyàn gbé ní Kwara State, tí security group mẹ́rìnlá tẹ́lẹ̀ rí nǹkan kan ṣe sí get out now. Ẹ lọ wá bí jókòó sí security groups kì í gùdù lórí write up. Inú action láti mọ security group kì í ṣe nínú write up. So you are not representing us, you are representing your family. The Alaafin's visit is a legitimate cultural engagement with communities historically linked to the old Oyo Empire, reflecting deep ancestral ties that predate current administrative boundaries. Ìyẹn ti túmọ̀ sí pé àwọn ẹgbẹ́ ìpápátá ọmọ Ọ̀yọ́ ni wọ́n. The group noted that the Ṣáó and Jeba people migrated from the original old Oyo Empire. Kan sọ fún bẹ́ẹ̀. They said and echoed Ọ̀yọ́ ilé, Ọ̀yọ́ Katunga, wọ́n ti ẹ̀kọ́ Katangua kọ́, Òkìrìkà ni. Ọ̀yọ́ ni wọ́n tan náà wọ́rọ̀ o, ẹ gbọ́dọ̀ ní ìsìn o. Wọn Yorùbá ṣe kinní kan, wọ́n gbé pósìtì kan síta. Wọ́n sọ pé àwọn àwùjọ kan ní Jeba, wọ́n ní o, àwọn àwùjọ kan ní Jeba, wọ́n ṣe meeting pẹ̀lú Yorùbá nation. Wọ́n wá pe Alaafin Ọ̀yọ́ dá sí. Ó ní wọ́n pe ìpàdé àwọn èèyàn kan, ó ṣe mistake láti sọ pé Yorùbá nation. Lórí as far as we are concerned. Bẹ́ẹ̀ni Yorùbá dé sọ bá wù kìí ṣe Ìlọrin ní ó ti wù kìí ṣe Kwara State ní ó ti wù. Níjọ́ tí wàhálà bá ti dé, ìjọ́ tí wàá ti fẹ́ fa wàhálà, tẹ fẹ́ dá wàhálà rẹ̀, níjọ́ ìlẹ̀ máa rí Alaafin gẹ́gẹ́ bí olórí ọba. Bọ́dọ̀ tí wàá ti fẹ́ jẹ tọ́kì, jẹ chicken pẹ̀lú pírẹsidẹ́ǹtì, yẹn pa agbádá, ṣe fàájì pẹ̀lú pírẹsidẹ́ǹtì. Ìgbà yẹn mọ̀ pé aláṣọ funfun kan bẹ lábúlé kan lọ́sùn. Ìtọ́ba tọrọ bá di kan jẹ chicken kan yẹn pa agbádá. Ní wọ́n máa rántí abọ́ rẹ̀ kan, ẹlẹ́wù funfun kan, tí ń bẹ lórí líletò kan nípínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀yọ́ ni mo tan náà wọ́rọ̀ o. Ẹ tí ì mọ mẹ̀mẹ̀, àtẹ̀mí àtẹ̀yìn, àjọ ń nà tán bí owó.